Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Óǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fáṣọ̀nù Victor, Àjíǹrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, jẹ́ kí a tẹríba nígbà tí à ń gbàdúrà sí Ọlọ́run Ẹlẹ́dàá wa. Bàbá wa àti Ọlọ́run wa, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa. Aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ ni yín. Ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àti agbára. Ẹ̀yin lẹ wà káyé ó tó máa wà, ẹ̀yin lẹ ó máa wà nígbà táyé kò ní sí mọ́. Ògo, ọlá, agbára àti ìyìn ní forúkọ yín títí láéláé. Ọlọ́run ẹ gba ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, ẹ kọ́ wa mọ̀ ọ́ ṣe. Ẹ kọ́ wa ní ọ̀rọ̀ yín. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó di mímọ̀ nínú ayé wa. Lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára fún Ọlọ́run Ẹlẹ́dàá wa fún oore rẹ̀ lórí wa àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ fún ààbò Ọlọ́run tó dájú tó sì péye. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ nílé. A dúpẹ́ torí pé àlàáfíà àti ìwàláàyè Ọlọ́run là bá yín. Ìbùkún àti oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa di mímọ̀ sí lórí ayé yín àti lórí ayé àwa náà lórúkọ Jésù. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú onírúurú àwọn ẹ̀kọ́ wá síwájú yín tí a fi Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run a fi gbé wọn yẹ̀wò, tá a sì fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Lónìí, kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbé yẹ̀wò òun náà ni àwọn wo ni àpọ́stélì Kristi. Àwọn wo ni àpọ́stélì Kristi? Kókó ẹ̀kọ́ tá a fẹ́ gbé yẹ̀wò lónìí ni àwọn olóyìnbó sọ pé who are the apostles of Christ? Àwọn wo ni àpọ́stélì Kristi? Ohun tá a fẹ́ gbé yẹ̀wò nìyí. A sì fẹ́ kí olúkúlùkù wa kí a tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ kókó ẹ̀kọ́ yìí, ká sì fi wé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Tá a bá sọ nípa pé àwọn wo ni àpọ́stélì, ní tá à ń gbìyànjú láti sọ ni pé Jésù Kristi yan àwọn kan gẹ́gẹ́ bí àpọ́stélì nínú Bíbélì tá a rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ǹjẹ́ a ní àpọ́stélì gẹ́gẹ́ bí ipò nínú ìjọ lónìí bí? Ìbéèrè àkọ́kọ́ ni tá a fi Bíbélì dáhùn. Èkejì, ipò tí a ń pè ní ipò àpọ́stélì, àwọn wo gan-an ló wà nínú ipò náà nínú Bíbélì? Ǹjẹ́ ipò náà ṣí sílẹ̀ fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn èyí tí wọ́n ń pera wọn ní àpọ́stélì lónìí? A tún fẹ́ wo nínú ẹ̀kọ́ yìí pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tí a ń pè ní àpọ́stélì, àti wípé ọ̀rọ̀ tí a ń pè ní àpọ́stélì yìí báwo ni a ṣe lò ó nínú Bíbélì. Àwọn nǹkan wọ̀nyí ni a fẹ́ gbé yẹ̀wò nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tòní tí ó ń sọ pé àwọn wo ni àpọ́stélì Kristi. Àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí ni pé ọ̀rọ̀ tí a ń pè ní àpọ́stélì wọ́n yàtọ̀ sí ọmọlẹ́yìn, a disciple. Àpọ́stélì yàtọ̀ sí ọmọlẹ́yìn Kristi. Àwọn àpọ́stélì wọ́n kọ́kọ́ di ọmọlẹ́yìn Kristi kó tó di pé a yàn wọ́n gẹ́gẹ́ bí àpọ́stélì. Àwọn àpọ́stélì wọ́n kọ́kọ́ jẹ́ ọmọlẹ́yìn Kristi kí a tó yàn wọ́n gẹ́gẹ́ bí àpọ́stélì. Ta ló yan àwọn àpọ́stélì yìí láàárín àwọn ọmọ ẹ̀yìn tí a fi ń pè wọ́n ní àpọ́stélì? Ǹjẹ́ a lè fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí Bíbélì gbé kalẹ̀ nípa àpọ́stélì bí? Àpọ́stélì ṣé ipò ni nínú ìjọ? Ìdáhùn ni pé
ọ̀rọ̀ tí a ń pè ní àpọ́stélì ipò ni position nínú ìjọ. Àwọn ẹ̀kọ́ tá a fẹ́ gbéyẹ̀wò lónìí nìyí tá a sì fẹ́ kí ẹ ṣe sùúrù kí a jọ fi ara balẹ̀ láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Nígbà tá a kíyèsí Bíbélì, a rí kà pé nínú ìwé Lúùkù orí ìkẹfà, nígbà tá a wo ẹsẹ̀ 12 àti ẹsẹ̀ 13, kí ni Bíbélì kọ́ wa? Ẹ ká ṣí ọ̀rọ̀ Ọlọ́run ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ìwé Lúùkù orí ìkẹfà, nígbà tá a wo ẹsẹ̀ 12 sí 13, kí ni Bíbélì wí? Ó ló sì ṣe ní ijọ́ wọn nì, ó lọ sórí òkè lọ gbàdúrà, ó sì fi gbogbo òru náà gbàdúrà sí Ọlọ́run. Nígbà tí ilẹ̀ sì mọ́, ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, nínú wọn ni ó yan 12 tí a sọ ní àpọ́stélì. Gẹ́gẹ́ bí àlàyé àkọ́kọ́ tí mo kọ́kọ́ gbé kalẹ̀, mo ní ìyàtọ̀ wà láàrin àwọn ọmọlẹ́yìn Kristi tí a pè ní disciple àti àpọ́stélì. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Kì í ṣe gbogbo ọmọlẹ́yìn Kristi la pè ní àpọ́stélì. So nínú ìwé Lúùkù orí ìkẹfà, nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 12 sí 13, a rí kà níbẹ̀ pé nígbà tí ó sì ṣe, Jésù Kristi lọ gbàdúrà lórí òkè, ó sì fi gbogbo òru gbàdúrà sí Ọlọ́run. Nígbà tá a wá wo ẹsẹ̀ 13, ó ní lẹ́yìn náà ló wá kó gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ jọ, ó sì yan àpọ́stélì 12 láàrin àwọn ọmọlẹ́yìn rẹ̀. Ìyẹn túmọ̀ sí pé gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n bá wọlé, tí wọ́n bá ń wọ̀de, ọmọlẹ́yìn ni wọ́n. Ṣùgbọ́n nígbà tó tó àkókò láti yan àpọ́stélì, ó yan 12 nínú àwọn àpọ́stélì. Ohun tí ìwé Lúùkù orí ìkẹfà, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 12 sí 13, Luke chapter 6 verse 12 and 13 tó kọ́ wa nìyí nípa bí Kristi ti yan àwọn àpọ́stélì rẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. So kì í ṣe gbogbo àwọn ọmọlẹ́yìn la yàn sí ipò àpọ́stélì, bí kò ṣe 12. Kristi fúnra rẹ̀ ló yàn wọ́n sí ipò àpọ́stélì ní ìgbà tó wà láàyè tó sì ń ṣiṣẹ́ ìránṣẹ́ káàkiri. So ẹsẹ̀ bíi ló fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yìn Kristi wà, nínú wọn ló ti yan 12 tí a ń pè ní àpọ́stélì. Nígbà tá a wá kíyèsí ẹsẹ̀ 14, ìwé Lúùkù orí kẹfà, Luke 6 verse 14 sísàlẹ̀, gbogbo orúkọ wọn pátá, gbogbo àwọn àpọ́stélì Kristi pátá 12 yìí, òun la dárúkọ wọn. So bí a ti yan àwọn àpọ́stélì nìyí. So nígbà tá a yàn wọ́n tán, iṣẹ́ tá a yàn wọ́n láti ṣe ó yàtọ̀ sí ipò ti àwọn ọmọlẹ́yìn. Ìyẹn bẹ́ẹ̀. Èkejì, ọ̀rọ̀ tí a ń pè ní àpọ́stélì nínú èdè Gíríkì ó túmọ̀ sí apostolos. Ohun tó dẹ̀ túmọ̀ sí ní èdè olóyìnbó ni ẹni tí a rán níṣẹ́. Ẹni tí a rán níṣẹ́. Ó ní ọ̀rọ̀ tí a ń pè ní àpọ́stélì tó túmọ̀ sí nínú èdè Gíríkì, a pè ní apostolos. Ohun tó dẹ̀ túmọ̀ sí ní èdè olóyìnbó ni pé ẹni tá a rán níṣẹ́. Ó ní a pe ọ̀rọ̀ àpọ́stélì. Ìyẹn túmọ̀ sí pé Jésù Kristi yan àwọn àpọ́stélì 12, ó sì gbé iṣẹ́ lé wọn lọ́wọ́. Ọ̀rọ̀ tí àpọ́stélì túmọ̀ sí ó ní ẹni tá a rán níṣẹ́. Ó ní iṣẹ́ ni tí a gbé lé àwọn 12 lọ́wọ́, tí a yàn nínú ìwé Lúùkù orí ìkẹfà yìí láti ẹsẹ̀ 12 sí 13. So yẹn gbọ́dọ̀ yé wa. A ti gbé àlàyé ohun tí àpọ́stélì túmọ̀ sí àti gbé kalẹ̀. A sì ti wo bí Kristi ti yan àwọn àpọ́stélì 12 yẹn bẹ́ẹ̀. Kókó ìkẹta tá a gbọ́dọ̀ mọ̀ ni pé kì í ṣe gbogbo ọmọlẹ́yìn Kristi la pè ní àpọ́stélì. 12 ni wọ́n la pè lápọ́stélì. Yẹn bẹ́ẹ̀. Ní ìgbà tí Kristi tí a fi hàn láti ọwọ́ Judas Iscarioti, lẹ́yìn rẹ̀ tí ó pokùnso, a rí kà ní Ìṣe Àpọ́stélì orí ìkíní pé a tún yan ẹlòmíràn láàárín àwọn ọmọlẹ́yìn kún àwọn 11 yòókù. Mo fẹ́ ká ka ẹsẹ̀ Bíbélì yìí kí a wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Mo fẹ́ ká wo Ìṣe Àpọ́stélì orí ìkíní, ká wò ó láti ẹsẹ̀ 15, Acts of the Apostle chapter 1 verse 15. Kí ni Bíbélì sọ fún wa? Ó ní ijọ́ wọn ni Pétérù sì dìde dúró ní àwùjọ àwọn ọmọ ẹ̀yìn. Iye àwọn ènìyàn gbogbo nínú ìjọ jẹ́ 100. Ó ní
ẹ̀yin ará, ìwé mímọ́ kò lè ṣàìmáṣẹ tí ẹ̀mí mímọ́ ti sọ tẹ́lẹ̀ láti ẹnu Dáfídì ní ti Júdásì tí ó sì ṣe amọ̀nà fún àwọn tí ó mú Jésù. Ẹ wo ẹsẹ̀ 17 nítorí a kà á kún wa, ó sì ní ìpín nínú iṣẹ́ ìránṣẹ́ yìí. Iṣẹ́ àpọ́sítélì, iṣẹ́ ìránṣẹ́ ni. Ìyẹn bẹ́ẹ̀ ká bá tẹ̀síwájú. Ǹjẹ́ ọkùnrin sáà ti fi èrè àìṣòótọ́ ra ilẹ̀ kan, nígbà tí ó ṣubú ní ògèdèǹgbé, ó bẹ́ ní agbede méjì, gbogbo ìfun rẹ̀ sì tú jáde. Ó sì ti di mímọ̀ fún gbogbo àwọn tí ń gbé Jerúsálẹ́mù, nítorí náà ni à ń pe ilẹ̀ náà ní Àkádẹ́mà ní èdè wọn. Èyí ni ìgbẹ́ ẹ̀jẹ̀. A sáà kọ nínú ìwé Sáàmù pé jẹ́ kí ibùjókòó rẹ̀ kí ó di ahoro, kí ẹnìkan kí ó sì máa ṣe ìgbẹ́ inú rẹ̀, àti oyè rẹ̀ ni kí ẹlòmíràn gbà, àti oyè rẹ̀ ni kí ẹlòmíràn gbà. Nítorí náà, nínú àwọn ọkùnrin wọ̀nyí tí wọ́n bá wa rìn ní gbogbo àkókò tí Jésù wo Olúwa wọlé, tí ó sì jáde láàrin wa, bẹ̀rẹ̀ láti ìgbà baptísímù Jòhánù wá títí tó fi di ọjọ́ náà tí a ti gbé e lọ sókè kúrò lọ́dọ̀ wa, ó yẹ kí ọ̀kan nínú àwọn wọ̀nyí ṣe ẹlẹ́rìí àjíǹde rẹ̀ pẹ̀lú wa. Wọ́n sì yan àwọn méjì, Jósẹ́fù tí a ń pè ní Básábà, ẹni tí a sọ ìpèlè rẹ̀ ní Jóstù, àti Màtáyà. Ohun tí a sọ ni pé níbí yìí a kà á nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ní ìgbà tí Júdásì ti ṣubú, tó ti ṣẹ̀ nípa pé ó fi Jésù Kristi Olúwa wa hàn gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tá a ti sọ tẹ́lẹ̀, tó sì lọ para rẹ̀, tó sì bẹ́ ní agbede méjì níbi tó ti fi pokùnso. A rí kà pé àwọn àpọ́sítélì kóra wọn jọ àti gbogbo àwọn ọmọlẹ́yìn. Wọ́n wá ń fẹ́ láti yan ẹlòmíràn kún ipò àpọ́sítélì tá a fi pé 12 padà. Wọ́n wá ń sọ ìpéye, àwọn àpọ́sítélì Pétérù wá ń sọ ìpéye àwọn ẹni tí a lè yàn dí ipò Judas Iscarioti. Kí ni ìpéye àkọ́kọ́? Ẹni tí ó bá Jésù Kristi wọlé, ẹni tí ó bá Jésù Kristi jáde, bẹ̀rẹ̀ nígbà tí a baptísímù Jòhánù, àti ohun gbogbo tó ní ìmọ̀ pẹ̀lú àjíǹde Jésù Kristi, tó sì jẹ́ pé ó sì wà níbẹ̀ pàápàá nígbà tá a gba Jésù Kristi sókè lọ́dọ̀ wa. Ẹ wo ìpéye tí a fi yan àpọ́sítélì kan kún àwọn àpọ́sítélì yòókù. A rí pé nínú gbogbo àwọn ọmọlẹ́yìn, ẹni méjì ló kún ojú òṣùwọ̀n ìpéye, ẹnìkan sì la nílò. Wọ́n gbàdúrà sí Ọlọ́run, wọ́n sì dìbò láàrin wọn, nípa ẹ̀mí Ọlọ́run, ìbò sì mú Matthias, òun la fi dípò Judas Iscarioti, èyí tí ó pokùnso tó sì ṣẹ̀ nípa pé ó fi Jésù Kristi Olúwa wa hàn. So níbí yìí àwọn àpọ́sítélì wọ́n ti pé 12 padà sí iṣẹ́ ìránṣẹ́ èyí tí a gbélé wọn lọ́wọ́. Ó ní ẹwọ 24, ó ní wọ́n sì gbàdúrà, wọ́n sì wí pé ìwọ Olúwa, olùmọ̀ ọkàn gbogbo ènìyàn, fi hàn nínú àwọn méjì yìí èwo ni ìwọ yàn, kí ó lè gba ipò nínú iṣẹ́ ìránṣẹ́ yìí àti iṣẹ́ àpọ́sítélì, èyí tí Júdásì ṣubú kúrò nínú rẹ̀, kí ó lè lọ sí ipò ti ara rẹ̀. Wọ́n sì dìbò fún wọn, ìbò sì mú Matthias, a sì kà á mọ́ àwọn àpọ́sítélì 11. Iṣẹ́ àpọ́sítélì. Sọ àrí pé nínú Bíbélì, kó tó di pọ́jọ́ Pẹ́tíkọ́sì dé, àpọ́sítélì 12 ni Jésù yàn. Ní ìgbà tí ìkan ṣubú, àwa tún wá yan òmíràn, tí Judas Iscarioti ṣubú, àwa yan ẹlòmíràn kún àwọn àpọ́sítélì 11 yòókù tó fi wá pé 12 padà. Ipò yìí, iṣẹ́ àpọ́sítélì, ó yàtọ̀ sí iṣẹ́ àwọn ọmọ ẹ̀yìn. Àwọn ẹni tí a rán níṣẹ́, tí Kristi fúnra ara rẹ̀ rán níṣẹ́ ni. Eléyìí gbọ́dọ̀ yé wa. Nígbà tá a wá kíyèsí Bíbélì, a rí kà pé ipò àpọ́sítélì yìí kò wà fún gbogbo ènìyàn.
ní ìgbà táwọn àpọ́sítélì ń ṣiṣẹ́ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àti ní ìgbà tí ìjọ májẹ̀mú tuntun bẹ̀rẹ̀, a rí pé ipò yìí ipò àkọ́kọ́ ni nínú ìjọ májẹ̀mú tuntun, pẹ̀lú agbára Ọlọ́run àti onírúurú agbára ẹ̀mí mímọ́ tá a fi fún àwọn àpọ́sítélì tó yàtọ̀ sí ti àwọn ọmọ ẹ̀yìn. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. So a ti fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé àpọ́sítélì 12 ni Jésù Kristi Olúwa wa yàn. A sì rí kà pé ní ìgbà tí ìkan ṣubú, a fi ẹlòmíràn kún nípa àdúrà àti yíyan àwọn àpọ́sítélì yòókù. So a ti rí kà bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìbéèrè ni pé ipò àpọ́sítélì yìí a rí kà nínú Bíbélì níwèé Éfésù orí 4 ẹsẹ̀ 11 pé ipò àkọ́kọ́ èyí tí a fi sínú ìjọ májẹ̀mú tuntun ni. Àwọn àpọ́sítélì 12 ni àwọn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ di ipò náà mú ní ìgbà tí ìjọ májẹ̀mú tuntun bẹ̀rẹ̀. A rí kà pé àwọn àpọ́sítélì ní ipò àkọ́kọ́ tí a kọ́kọ́ rí nínú ìjọ májẹ̀mú tuntun. Ẹ ká wo ohun tí Bíbélì sọ. Ìwé Éfésù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11 kí ni Bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ rẹ̀. Ẹ gbọ́ o. Ó náà sì fi fún àwọn kan fúnni bíi àpọ́sítélì àti àwọn ẹlòmíràn bíi wòlíì àti àwọn mìíràn bíi evangelist àti àwọn mìíràn bíi olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. So ipò àkọ́kọ́, ipò ìdarí àkọ́kọ́ tí a kọ́kọ́ rí nínú májẹ̀mú tuntun òun ni ipò àpọ́sítélì. Ilé gbọ́dọ̀ yé wa, àwọn 12 dẹ̀ ni. A ò rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé a fi wọ́n ṣe senior apostle. A rí kà pé special apostle níbẹ̀. A rí kà pé most apostle. A ò rí kà àpọ́sítélì ní Bíbélì pè wọ́n torí pé Kristi fúnra ara rẹ̀ ó ló yàn wọ́n gẹ́gẹ́ bí àpọ́sítélì. So a ti rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé àpọ́sítélì Kristi 12 ní ìgbà tí ìjọ májẹ̀mú tuntun bẹ̀rẹ̀. Àwọn àpọ́sítélì Kristi yìí àwọn ni a baptisi láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá, tó fi jẹ́ pé àwọn nìkan pẹ̀lú ipò iṣẹ́ ìránṣẹ́ yìí àwọn ló ní agbára láti gbọ́wọ́lé ni lórí. Àwọn la fún ní ẹ̀bùn ẹ̀mí mímọ́, àwọn la baptisi látọwọ́ ẹ̀mí mímọ́ wá. Àwọn àpọ́sítélì Kristi yìí la baptisi látọwọ́ ẹ̀mí mímọ́ wá. Àwọn ni ẹni pàápàá tó jẹ́ pé àwọn wọ̀nyí ló lè gbọ́wọ́lé ni lórí tí àwọn ọmọ Ọlọ́run, ìjọ Ọlọ́run tí wọ́n máa fi gbọ́ ní irú ẹ̀bùn ẹ̀mí. A rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run bí baptisi látọwọ́ ẹ̀mí mímọ́ wá. Ìlérí tí Kristi ṣe fún àwọn àpọ́sítélì ni. Ìlérí yìí ìbátísí ẹ̀mí mímọ́ a ò ṣe fún gbogbo àwọn Kírísítẹ́nì. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ẹ̀kọ́ tí a sì ń kọ́ ni pé àwọn wo ni àpọ́sítélì Kristi. So a ti rí kà níbí pé Jésù Kristi yan àwọn àpọ́sítélì 12 ní ìgbà tí ìjọ bẹ̀rẹ̀. Àwọn àpọ́sítélì 12 yìí àwọn ló bẹ̀rẹ̀ sí ń ṣàkóso ìjọ torí pé àwọn ní ipò ìdarí àkọ́kọ́ tí a fi sínú ìjọ gẹ́gẹ́ bó ta rí nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11. So bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ nípa ti àwọn àpọ́sítélì, àkíyèsí náà ta tún kíyèsí ni pé ní ìgbà tá a wo iṣẹ́ àpọ́sítélì orí 8 àti 9, a rí kà níbẹ̀ pé Ọlọ́run nínú àánú rẹ̀ ó yan Pọ́ọ̀lù àpọ́sítélì gẹ́gẹ́ bí àpọ́sítélì rẹ̀ nítorí pé a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé Jésù Kristi fúnra ara rẹ̀ òun ló fi ara rẹ̀ hàn Sọ́ọ̀lù tí a pè ní Pọ́ọ̀lù tó sì pè é sínú iṣẹ́ ìránṣẹ́ ìṣàpọ́sítélì orí 9 nígbà tá a wò láti ẹsẹ̀ 5 orí 9 nígbà tá a wò láti verse 15 sísàlẹ̀, a rí kà níbẹ̀ pé iṣẹ́ àpọ́sítélì la gbélé Sọ́ọ̀lù tí a pè ní Pọ́ọ̀lù lọ́wọ́. So tá a bá kó gbogbo ẹ̀ papọ̀, a rí pé a rí àpọ́sítélì 13 nínú ìjọ májẹ̀mú tuntun gẹ́gẹ́ bí a ti rí àkọsílẹ̀ rẹ̀
nínú ọ̀rọ̀ Ọlọ́run. A ò tún rí àpọ́sítélì mìíràn yàtọ̀ sí àwọn àpọ́sítélì mẹ́tàlá yìí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì. Àpọ́sítélì mẹ́tàlá òun la ní nínú ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí àlàyé tá ti ṣe ṣáájú. Mẹ́tàlá ni wọ́n, wọn ò ju mẹ́tàlá lọ. Àwọn àpọ́sítélì yìí la baptisi wọn látọwọ́ Ẹ̀mí Mímọ́ wá. Àwọn wọ̀nyí ló dìde dúró sọ̀rọ̀ ní ọjọ́ Pẹ́tíkọ́sì tí ẹgbẹ̀ẹ́dógún ọ̀kan sì gbàgbọ́ tí wọ́n sì di ẹ̀yà nínú ìjọ Kristi, ìjọ àkọ́kọ́ tá a rí nínú Bíbélì. Àwọn wọ̀nyí ni wọ́n ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Àwọn àpọ́sítélì náà ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu torí pé iṣẹ́ ìránṣẹ́ ni. Àwọn wọ̀nyí ló ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yàtọ̀ sí àwọn ọmọlẹ́yìn. Adìrẹ́ríkà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ní ìgbà táwọn àpọ́sítélì bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ẹnu ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn. Wọ́n sì kún fún ìbẹ̀rù pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó ń ti ọwọ́ àwọn àpọ́sítélì ṣe. Mẹ́tàlá ni wọ́n, wọn ò ju mẹ́tàlá lọ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì. Àwọn àpọ́sítélì Kristi mẹ́tàlá ni wọ́n. Tẹ́ bá fẹ́ lọ kà wọ́n, ẹ wo ìwé Lúùkù orí 6, ẹ wò láti ẹsẹ̀ 14, Luke 6:14 sísàlẹ̀. Gbogbo àwọn àpọ́sítélì 12 dárúkọ wọn. Ní ìgbà tí ìkan kú nínú wọn tí a pè ní Judas Iscarioti, ní ìgbà tá máa fi òmíràn kún iṣẹ́ àpọ́sítélì, tá máa fi kan kún iṣẹ́ àpọ́sítélì orí 1 láti ẹsẹ̀ 20 sísàlẹ̀. Tẹ́ bá kà á, a rí pé a yan Màtáyàsì kún wọn tó fi pé 12 padà. Ní ìgbà táwọn iṣẹ́ àpọ́sítélì orí 9 àti iṣẹ́ àpọ́sítélì orí 9, a rí kà pé Jésù Olúwa wá fúnra ara rẹ̀, òun ló fi ara hàn Pọ́ọ̀lù láti jẹ́ ọ̀kan nínú àpọ́sítélì Kristi, àti pé ní gbogbo àwọn ìwé tí Pọ́ọ̀lù kọ, ó sọ pé nígbà táwọn èèyàn ń béèrè nípa pé jẹ́ ó jẹ́ àpọ́sítélì bí, ó ní òun ti rí Kristi. Nígbà tá a kéèsì Kọ́ríńtì kìíní orí 9, nígbà tá a wò láti ẹsẹ̀ 1, ìkan lára ìpéye láti jẹ́ àpọ́sítélì pé láti rí Kristi. So a rí pé mẹ́tàlá ni wọ́n nínú Bíbélì, wọn ò ju mẹ́tàlá lọ. Mo dẹ̀ sọ fún wa pé kò sí nǹkan tó jẹ́ senior, kò sí nǹkan tó jẹ́ special, kò sí nǹkan tó jẹ́ most. Àpọ́sù àríkà bẹ́ẹ̀ nínú Bíbélì. Àpọ́sítélì Kristi òun la rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mẹ́tàlá ni wọ́n nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Ìbéèrè ni pé ipò àkọ́kọ́ sì ni àpọ́sítélì yìí, ipò àkọ́kọ́ ni nínú ipò èyí tí a fi àwọn ènìyàn sí nínú májẹ̀mú tuntun iṣẹ́ àpọ́sítélì. Nígbà tá a kéèsì ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11 ló fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀, a ti kà á sí wa létí. Ohun mìíràn tá a tún gbọ́dọ̀ kéèsì ni pé èdè àpọ́sítélì nínú Bíbélì a lò ó ní oríṣi ọ̀nà 4. Ọ̀rọ̀ tá a pè ní àpọ́sítélì a lò ó ní oríṣi ọ̀nà 4. Oríṣi ọ̀nà àkọ́kọ́ tá a lo ọ̀rọ̀ tí a pè ní àpọ́sítélì, a lò ó fún Kristi fúnra rẹ̀. Ẹ kà ó Bíbélì nígbà tá a kíyèsí ìwé Hébérù orí 3, ìwé Hébérù orí 3, nígbà tá a wò ó láti ẹsẹ̀ 1, a lo ọ̀rọ̀ tí a pè ní àpọ́sítélì, a lò ó fún Kristi. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Ẹ kà á. Ó ní nítorí náà ẹ̀yin ará mímọ́, alábàápín ìpè ọ̀run, ẹ gba ti àpọ́sítélì àti olú àlùfáà ìjẹ́wọ́ wa rò, àní Jésù. A pè Jésù ní ìwé Hébérù orí 3 ẹsẹ̀ 1 ní àpọ́sítélì. Báwo ló ti rí bẹ́ẹ̀? Èdè tí a pè ní àpọ́sítélì ni ẹni tí a rán níṣẹ́. Ohun tí a pè ní àpọ́sítélì nìyí, tó túmọ̀ sí nìyí. Ọlọ́run ló rán Jésù Kristi wá sínú ayé láti wá ra gbogbo ìran ènìyàn padà kúrò nínú ẹ̀ṣẹ̀ àti ikú. Ìdí tí a fi pè Jésù Kristi ní àpọ́sítélì nìyí, àpọ́sítélì Ọlọ́run. Ẹni tí Ọlọ́run rán níṣẹ́ òun ni Jésù Kristi. Ìdí ẹ̀ tí ìwé Hébérù orí 3 nígbà tí ẹsẹ̀ 1 tí a pè Jésù ní àpọ́sítélì àti olú àlùfáà wa kí a gbàárò, àní Jésù Kristi. Ọ̀nà àkọ́kọ́ tá a ti kọ́kọ́ lo àpọ́sítélì nínú májẹ̀mú tuntun nìyí, èyí tó túmọ̀ sí Jésù Kristi. Àṣọ a pè Jésù Kristi ní àpọ́sítélì Ọlọ́run, yes, torí pé Ọlọ́run ló rán níṣẹ́ ìgbàlà àti dáǹdè kúrò nínú ẹ̀ṣẹ̀ wá sínú ayé. Ọ̀nà mìíràn tá a ti lo ọ̀rọ̀ àpọ́sítélì
òun ìwé Lúùkù orí 6 tá ti kà sí wa létí pàtàkì ẹsẹ̀ 12 sí 13 pé Jésù sì yan àwọn àpọ́sítélì 12 fúnra rẹ̀ tí a pè ní àpọ́sítélì Kristi. Ní ìgbà tí ìkan ṣubú a fìkan kún nípa àdúrà àti ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run. Kristi fúnra rẹ̀ sì tún yan ọ̀kan tí a pè ní Sọ́ọ̀lù òun Pọ́ọ̀lù tó fi pé 13 ìyẹn bẹ́ẹ̀. Ọ̀nà ìkẹta tá a lu ọ̀rọ̀ àpọ́sítélì, mo fẹ́ ká kíyèsí Ìṣe Àpọ́sítélì orí 14. Ìṣe Àpọ́sítélì orí 14 ẹsẹ̀ 14 kí ni Bíbélì kọ́ wa? Ìṣe Àpọ́sítélì orí 14 ẹsẹ̀ 14 kí ni Bíbélì kọ́ wa? Ó ní ṣùgbọ́n ní ìgbà tí àwọn àpọ́sítélì Bánábà òun Pọ́ọ̀lù gbọ́, wọ́n fa aṣọ wọn ya, wọ́n sì súré wọ inú àwùjọ, wọ́n ké rárá. Ìṣe Àpọ́sítélì orí 14 ẹsẹ̀ 14 a pè Bánábà àti Pọ́ọ̀lù ní àpọ́sítélì. Èdè tí a pè Bánábà yìí jẹ́ ìtabawo kíyèsí Bíbélì kásìkò wo ẹsẹ̀ Ọlọ́run dáadáa. Ǹjẹ́ Bánábà pẹ̀lú ọ̀kan nínú àpọ́sítélì tí Kristi yàn? Ìdáhùn ni pé rárá. Ṣùgbọ́n níbí yìí a pè Bánábà òun Pọ́ọ̀lù ní àpọ́sítélì. Kí ni tó fi rí bẹ́ẹ̀? Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé ìtumọ̀ ọ̀rọ̀ tí a pè ní àpọ́sítélì òun ni ẹni tí a rán níṣẹ́. Nígbà tá a padà sí Ìṣe Àpọ́sítélì orí 13 níbẹ̀ láti rí pé ní ìgbà tí àwọn wòlíì àtàwọn olùkọ́ tí ń bẹ nínú ìjọ tó wà ní Áńtíókù ní ìgbà tí wọ́n ń gbàdúrà tí wọ́n sì ń gbàwẹ̀ sí Olúwa, ní Ẹ̀mí Ọlọ́run sọ pé yan Bánábà àti Sọ́ọ̀lù ìyàwó sọ́tọ̀ fún mi fún iṣẹ́ ìránṣẹ́ tí mo pè wọ́n sí. Ìdí ẹ̀ ló fi pé ìjọ Ọlọ́run tí ó wà ní Áńtíókù nípa ìdarí Ẹ̀mí Mímọ́ òun ló rán Bánábà àti Sọ́ọ̀lù jáde láti lọ máa wàásù fún orílẹ̀-èdè àwọn kèfèrí. Ẹni tí a sì rán níṣẹ́ ni à ń pè ìtumọ̀ àpọ́sítélì. So Ìṣe Àpọ́sítélì orí 14 ẹsẹ̀ 14 a pè Bánábà àti Pọ́ọ̀lù ní àpọ́sítélì. So ìyẹn túmọ̀ sí pé ìjọ Ọlọ́run tó wà ní Áńtíókù òun ló rán wọn níṣẹ́ láti lọ máa wà nípa ìdarí Ẹ̀mí Mímọ́, ló rán wọn níṣẹ́ láti máa wàásù rere fún orílẹ̀-èdè àwọn kèfèrí. So Bánábà ò sí lára àwọn àpọ́sítélì 12 èyí tí a yàn, ṣùgbọ́n ìjọ Ọlọ́run ló rán Bánábà àti Sọ́ọ̀lù níṣẹ́ nípa ìdarí Ẹ̀mí Ọlọ́run wá. Títí a fi pè wọ́n ní àpọ́sítélì àti lò ó ní ọ̀nà kẹta. Àkọ́kọ́ pé Jésù ní àpọ́sítélì Ọlọ́run. Jésù sì yan àwọn àpọ́sítélì 12. Níbí yìí a rí àpọ́sítélì tí ìjọ rán àwọn tí ìjọ rán níṣẹ́ tí a pè ní àpọ́sítélì, torí pé ọ̀rọ̀ tí a pè ní àpọ́sítélì túmọ̀ sí àwọn ẹni tí a rán níṣẹ́. Ìkẹrin, a rí àwọn àpọ́sítélì èké, false apostle. Ẹ ká wo Kọ́ríńtì kejì, ká gbọ́ tí Kọ́ríńtì kejì kọ́ wa. Kọ́ríńtì kejì, ká gbọ́ tó kọ́ wa. Kọ́ríńtì kejì orí 11. Kọ́ríńtì kejì orí 11. Nígbà tá kíyèsí láti ẹsẹ̀ 13. 2 Corinthians 11 verse 13. Ó ní nítorí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni àwọn èké àpọ́sítélì, àwọn ẹni tí ń ṣiṣẹ́ ẹ̀tàn tí wọ́n pa ara wọn dà di àpọ́sítélì Kristi. So oríṣi ọ̀nà 4 la lo èdè àpọ́sítélì nínú Májẹ̀mú Titun. Àkọ́kọ́, a lo àpọ́sítélì fún Jésù Kristi, èyí tí ń ṣe pé Ọlọ́run ló rán níṣẹ́. Èkejì, Kristi yan àwọn àpọ́sítélì 12. Ìkẹta, a rí kà pé ìjọ Ọlọ́run ó Bánábà òun Sọ́ọ̀lù jáde láti lọ wàásù fún orílẹ̀-èdè àwọn kèfèrí, a sì pè wọ́n ní àpọ́sítélì ní Ìṣe Àpọ́sítélì orí 14 ẹsẹ̀ 14. Èyí tó kẹ́yìn rẹ̀ ní ọ̀nà tí a fi lo èdè àpọ́sítélì òun ni pé a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé èké àpọ́sítélì ń bẹ. Èké àpọ́sítélì a rí pé ó ń bẹ. Èké àpọ́sítélì yìí
ó la pè wọ́n ní àpọ́sítélì tó paradà tó di àpọ́sítélì ìmọ́lẹ̀. So nínú ayé lónìí èké àpọ́sítélì òun ló ń bẹ. Èké àpọ́sítélì lọ́pọ̀ tí wọ́n pera wọn ní àpọ́sítélì lónìí. So a ti rí oríṣi ọ̀nà mẹ́rin láti lo èdè àpọ́sítélì nínú májẹ̀mú tuntun. So àkọ́kọ́ a sọ pé Jésù Kristi àpọ́sítélì Ọlọ́run ní ìwé Hébérù orí 3 ẹsẹ̀ 1. A kà pé Jésù Kristi yan àwọn àpọ́sítélì 12. A kà pé ìkẹta ìjọ Ọlọ́run wọ́n rán Bánábà òun Sọ́ọ̀lù síta láti lọ wàásù fún àwọn kèfèrí. A pè wọ́n ní àpọ́sítélì torí pé ìjọ ló rán wọn níṣẹ́ nípa ẹ̀mí Ọlọ́run. Ìkẹrin, a rí èké àwọn àpọ́sítélì, false apostle, fake apostle. Ìbéèrè ni pé ǹjẹ́ a ní ipò àpọ́sítélì nínú ìjọ lónìí pẹ̀lú àlàyé tí Bíbélì ti gbé kalẹ̀? Ǹjẹ́ ipò àpọ́sítélì ǹjẹ́ a sì ní nínú ìjọ májẹ̀mú tuntun lónìí? Ìbéèrè ni pé ìpele láti jẹ́ àpọ́sítélì gẹ́gẹ́ bó ta ti rí nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó ní pé ẹnìyẹn gbúdọ̀ rí Jésù Kristi lójúkojú. Ó gbúdọ̀ wà níbẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìyìnrere. Ó gbúdọ̀ bá Jésù Kristi wọlé, ó gbúdọ̀ bá Jésù Kristi jáde. Ó gbúdọ̀ wà níbẹ̀ nígbà tá a gbà á sókè. Àwọn ìpele àpọ́sítélì nìyí. Gbogbo àwọn ènìyàn tí wọ́n ń pera wọn ní àpọ́sítélì lónìí, ǹjẹ́ wọ́n bá ìpele yìí mu? Ìbéèrè ni pé rárá, wọn bá ìpele yìí wọn ò bá mu. Èkejì, ipò àpọ́sítélì, ipò ìdarí ni tí a gbé kalẹ̀, ipò àkọ́kọ́ nínú ìjọ ni. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ohun tí ipò àpọ́sítélì dúró fún nìyí. Gbogbo àwọn tí ń pera wọn lápọ́sítélì lónìí wọn kì í ṣe àpọ́sítélì Kristi. Torí pé Kristi mú àwọn àpọ́sítélì rẹ̀. Bíbélì sì ti gbé àwọn àpọ́sítélì rẹ̀ kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àdúrà wa sí Ọlọ́run ni pé Olúwa yóò ràn wá lọ́wọ́, yóò kọ́ wa mọ̀ ṣe, yóò fìfẹ́ rẹ̀ hàn wá, yóò sì darí wa sí ipa òtítọ́ àti ipa òdodo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Kí ìbùkún Ọlọ́run àti ìwàláàyè rẹ̀ kó máa bá wa gbé títí láé, kó sì kọ́ wa mọ̀ ṣe lórúkọ Jésù. Tẹ́ bá ní ẹ̀bẹ̀ fún àdúrà tàbí ìbéèrè kí ìbéèrè tẹ́ bá nípa ẹ̀kọ́ tá a ti kọ́ lónìí, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. A tún tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti ìwàláàyè Ọlọ́run kó máa bá wa gbé, kó sì kọ́ wa mọ̀ ṣe, kó sì fìfẹ́ rẹ̀ hàn wá nínú ọ̀rọ̀ rẹ̀, kó sì là wá lójú ẹ̀mí láti rí ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Títí tá a tún fi re pàdé, kí ìbùkún àti ìwàláàyè Ọlọ́run kó máa bá wa gbé. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ire o. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.